wá ní pé kó lọ stool down sínú ilé, wá dá mi lóhùn bí mo ṣe fi ọwọ́ gbá lẹ́yìn nìyẹn, bóyá fi ojú gbá ilẹ̀ nìyẹn. So immediately mi kò ṣe ìgbà yẹn mo rí bí mo ṣe jáde tí mo wọlé padà, mo rí pé ojú ẹ̀ ẹ̀gbẹ́ kan ti wú. So I took rub, mo dẹ̀ bá rub ẹ̀, no I gave it to the other girl that was there pé kó bá sáré fi rub pa, and mo lọ sáré lọ mú block wá. So rub yẹn, block ó wá gbé sí ojú ẹ̀ tí ojú yẹn fi. A kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ ẹ bá ti ní oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa ní ìkànnì Ajíara Màlífà TV tàbí láti máa wò wá. Ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wá ò ní dì lágbára Ọlọ́run ọba. Ọlọ́run má jẹ́ kí èèyàn ṣinú bí, kó jọ nínú àánú ẹ̀, kó dákun dáàbò, kó dáàbò bò wá. Ẹ jẹ́ ká máa ké sí àwọn ọmọ wa yálà obìnrin àbọ́kùnrin pàápàá kí wọ́n ṣe sùúrù, kí wọ́n má jẹ́ ẹ̀dá tó sáré ń yáwọ́ láti sọ pé màá lù ẹ́. Nítorí wípé ohun tó ṣẹlẹ̀ láàrin ọ̀dọ́bìnrin àti ọmọọṣẹ́ wọn yẹn, alábàáṣiṣẹ́pọ̀ wọn yìí, kò tí ì tó nǹkan bàbàrà eléyìí tó yẹ kó gba lórí sí kó tó di wípé wọ́n ní ọmọ náà fi ojú gúnlẹ̀ tí ojú náà sì wú. Torí wípé ojú náà wú torí pé ó jẹ́ ọmọdé ni mi ò ṣe láǹfààní láti fi àwòrán ọmọ náà síbí yìí. Ẹ jẹ́ ká rọ àwọn ọmọ wa o kí wọ́n ṣe sùúrù, bá a ṣe bẹ̀rù lábọ́mọ̀, kí wọ́n máa ṣe sùúrù ní gbogbo ohun tí wọ́n bá ń ṣe. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ kí inú má ṣe tèmi ti yín bí láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ kí n ṣí ojú òpó náà sílẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ wípé òun náà kábàámọ̀ wípé òun gbá ọmọ náà lẹ́yìn. Inú ò ní ṣì wá bí lágbára Ọlọ́run, a sì ní ṣinú bí láṣẹ Èdùmàrè. Ó yá. Kí ni orúkọ ẹ? Adésànyà Olúwapamílẹ́rìn. Ọmọ ọdún mélòó ni ẹ́? I'm 17 years old. Iṣẹ́ wo ló ń ṣe? I'm a student. Student ìlú school wo? I finished from Alide of Apostle Ní ìlú wo ni? ní Ìbàdàn. Ìbàdàn. Yes. Okay. Kí ló ṣẹlẹ̀? Kí ló gbé ẹ dé iléeṣẹ́ ọlọ́pàá? Ọmọ tó ń dúró tì wá tájọ máa ń ṣiṣẹ́ pọ̀, ó bẹ́ nǹkan, ó bẹ́ pure water. So wọ́n á béèrè, ó lè wá change ẹ̀ fún ẹni tó bẹ́ fún. Wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ immediately pé ṣé ó change pure water yẹn. Gbàtẹ́ni ẹ lọ tó ń béèrè pé ṣé ó change pure water yẹn àbí kò change ẹ̀. Ó sọ pé ó parọ́ pé òun ò change ẹ̀. Mo dẹ̀ bi í léèrè pé tó bá ṣe anything, mo dẹ̀ sọ fún tẹ́lẹ̀ tó bá ṣe anything, ó máa sọ fún mi. Ó wá parọ́ ṣá, kò sọ òótọ́. Wá ní pé kó lọ stool down sínú ilé, wá dá mi lóhùn bí mo ṣe fi ọwọ́ gbá lẹ́yìn nìyẹn, bóyá fi ojú gbá ilẹ̀ nìyẹn. So immediately mi kò ṣe ìgbà yẹn mo rí bí mo ṣe jáde tí mo wọlé padà, mo rí pé ojú ẹ̀ ẹ̀gbẹ́ kan ti wú. So I took rub, mo dẹ̀ bá rub ẹ̀, no I gave it to the other girl that was there pé kó bá sáré fi rub pa, and mo lọ sáré lọ mú block wá. So rub yẹn, block ó wá gbé sí ojú ẹ̀ tí ojú yẹn fi lọlẹ̀ díẹ̀. Mo dẹ̀ ní kó lọ sùn. Bàtà wá délé, mo gbómi kaná, omi yẹn mo dẹ̀ fi jó ojú ẹ̀. Mi mọ̀ pé ara ẹ̀ kò ṣe ara tí èèyàn lè máa fi nǹkan gbóná jó. Ojú ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní bó later nìyẹn. So and gbogbo nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀, my sister that I stayed with was in the hospital before the incident happened. You do what? My sister that I stayed with. Your sister that you stayed with? Yes. Where? They came to visit in Abeokuta. No, sorry, I don't get. You stayed with someone. Where's the person you stayed with? She was in the hospital Where? Which of the state? Which of the town? in Abeokuta. Okay. Yeah, go on. She stayed before the incident happened. She was in the hospital. Who was in the hospital? My sister that I came to visit. Okay. So have your sister now been discharged? No, she hasn't. So nísìnyí ìgbà tó wá sábẹ́kúta Ìbàdàn ló wà. Yes. Àbí? Yes. Ó wá sábẹ́kúta Yes. láti wá wo sister ẹ̀ta rẹ̀ ò já. No, I was here before she fall sick. Okay, kó tó rí pé ó sick ló ti wà. Bí àsìkò bí oṣù mélòó ló ti wà ní Ogun No, State? I came to Abeokuta January 6th. January ọdún yìí. Yes. Ọmọ ìlú gbogbo ni wọ́. I'm Ondo Dim. I'm from Ondo? Ondo State. Ondo. Yes. Ṣọ́ọ̀bù tó ní ọmọ yìí dó sí tó ń ti ń tajà yẹn. Ta ló ní ṣọ́ọ̀bù yẹn? It's for my sister. Òkè àǹtí ẹ̀ta rẹ̀ ò yá yẹn Ben. ló ní ṣọ́ọ̀bù yẹn. So ṣé wọ́n ló wá àtọmọ ilẹ̀ dúró síbẹ̀? Èmi àti one other girl
ṣé sales girl náà nìyẹn? No, we are staying together. One other girl yẹn ṣé sales girl nìyẹn àbí No, àbúrò we ẹ live nìyẹn? together. We live together. Ẹ báwo ló ṣe jẹ́ sí yín? Ṣé family yín nìyẹn? Family friend daughter. Family friend daughter nìyẹn? Ìyẹn ló sọ wípé ó bá fi rọ́ọ̀bù wọ ojú ẹ̀ tó dé òfin rọ́ọ̀bù fi wọ ojú ẹ̀. Yeah. Now wọ́n ní òṣèṣẹ́ máa treat ọmọ yẹn tó bá ti ṣègbọ́n kékeré báyìí wá ti gba àti gba. Oh, kí ni? Even most of the thing tó máa ṣe tó bá jalè, tó bá pa, ó dẹ̀ máa ń parọ́. Most of the thing tó bá ṣe ọbẹ̀ lẹ̀ tó yẹ pé a lọ pé eku ló wọnú pot. I don't used to beat her. Most of the things only when I'm angry, I just tell her to go and lay down because I don't want to see her face. Like I will tell her to go and lay down beside me, or ìgbà míì I'll just do my things myself, and me and the other girl will just do our thing because I know that tó bá bá sọ̀rọ̀ kò ní dáhùn. Ṣé kò gbọ́ Yorùbá ni? Gbọ́ Yorùbá, Ọmọ Olúbo ni? ọmọ Kútọ̀nù. Okay, but ṣé ó ti gbọ́ Yorùbá? Ó ti gbọ́ Yorùbá dáadáa, ó gbọ́ English. Ṣé ó lè sọ Yorùbá? Ó lè sọ Yorùbá, ó lè sọ English. Ìgbà tó ní tó bá sọ̀rọ̀ kò kí ń dáhùn wọ́n lè jẹ́ kí bí a kò gbọ́. Ó gbọ́ nǹkan tó sọ, ó máa ń fetí gbọ́rọ̀ ẹ̀. Tẹ́ bá sọ lẹ́ẹ̀mejì kò ní dá yín lọ. Nínú ọ̀rọ̀ tó ń sọ yìí ó lò kàn fọwọ́ gba. Ó fọwọ́ gba lẹ́yìn, ọkàn mo ìtẹ̀ lẹ́yìn. ó wá báwo ló ṣe wá fojú gbalẹ̀. àfẹ́tì wá fojú gba ilẹ̀ ńlẹ̀. Yes. Okay. Ó yá. Lẹ́yìn ìgbà yẹn ni mo ti lo ẹbí, mo lọ pé mo lo rub, mo lo block immediately. Láti fi jẹ́ kí ojú ẹ lọlẹ̀. Yes. So lẹ́yìn ìgbà yẹn mo lè ní kó lọ rest. Tó fi sùn sí ọ̀la. So sister tó wá dúró tì tó ṣé yẹn ti ara yẹn ti jánsìn? No. Ibo nìyẹn wà? Wọ́n wà lọ́sibítù. Yẹn ṣì wà lọ́sibítù. Which is pé wà tí lady lẹ́jọ́ wà ní store. Yes. Orúkọ And one lẹ́ńtà. other girl, that's selling provision. Provisions side bo níbẹ̀. Accord. Bọ́lá accord wà. Wà lábẹ́òkúta. Side Bọ́lá Abẹ́òkúta la accord. Alábàtà. Okay, axis yẹn ni ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀. Now kí ló rí sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí? Nǹkan tí mo rí sí ni wípé Kọ́lọ̀ máa jẹ́ ká Kọ́lọ̀ máa jẹ́ ká ṣinú bí ọ̀ká bá ọmọ tí ò ní gbọ́rọ̀ pàdé, or ọmọ tó máa jẹ́ kéèyàn wá máa sọ̀rọ̀ ibi tí ó yẹ kéèyàn ti wà. So now what do you want the government to do for you? Kí ló fẹ́ kí ìjọba ṣe fún wa? Mi ò náà. Nǹkan tó bá fẹ́ ló máa sọ, tell us what you want. O ṣáà sọ pé o ò ná. Kí ni mo fẹ́ kí ẹ ṣe fún mi o? Nǹkan tó bá fẹ́, whatever you say. Mo fẹ́ kí ìjọba bá mi sọ fáwọn aráàlú pé mi ò nà lójú. Ó parọ́ mọ́ mi pé mo nà lójú ni. Ṣé òun sọ pé o nà òun lójú ni? Yes. Okay. Kí ló fojú gbá sílẹ̀ ordinary lẹ́lẹ̀ náà bí nǹkan wà? Okay. So is that all you want? What do you want to say? Kí lórúkọ ẹlẹ́ẹ̀kan sí? Elésànyà Olúwapamílẹ́rìn. How old are you? I'm 17 years old. Ọmọ Ondo State. okay. Iṣẹ́ wo ló ń ṣe? I'm a student. So ṣáà mọ́mí àti dáàdi ti wá gbọ́ sọ́rọ̀ ẹ̀ báyìí? So mọ́mì mi ti mọ̀. Wọ́n ti mọ̀. Yes.